síwájú àkókò yìí àjọ Wikipedia ti ṣe ètò ọ̀pọ̀lọpọ̀ àpilẹ̀kọ lórí ìmọ̀ lóríṣiríṣi. Kódà àwọn àpilẹ̀kọ yìí ó ní àwọn èèyàn kà jùlọ ní àgbáyé. Ṣùgbọ́n báyìí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìtàn Yorùbá kò sí ní àkọsílẹ̀, ìtàn àtẹnudẹ́nu ni wọ́n. Àwọn ìtàn yìí sì ti ń lọ sí oko ìgbàgbé. Ìdí pàtàkì rèé tí àjọ Wikipedia fi ṣe àgbékalẹ̀ ìtàn sísọ lédè Yorùbá láti mú àṣà yìí padà wá sí ìrántí àti láti ṣe àgbélárugẹ ọjọ́ ọ̀la àṣà Yorùbá. Wọ́n ní mo délé ọgbọ́n mo bá wọn kọ́gbọ́n níbi wọ́n gbé ń kọ́gbọ́n. Adélé èdè abáwọn kọ́ èdè níbi wọ́n gbé ń pèdè. Èdè wa ní tán lẹ́nu tèmi Joseph Adépọ̀jù ọmọ Ìdòwú torí wípé èdè tí mo kọ́ nílé elédè ní fún mi lédè pè tí mo fi ń pèdè tí wọn ò fi ní ṣèdè pè. Wọ́n ní ká ti bí ọ̀tún wò ká ti bí òsì ká fi tún ṣe. Bá bá wá ti bí òsì wò ẹ jẹ́ a fi tọ̀tún ká fi tún ṣe. Torí wípé bá bá rí àrà kí ni à ń pè ní àrà? Àwọn wo ni àrà? Àwọn òun lálára gbà yí dá. Àrà níbẹ̀ nílé alára. Àwọn ni wọ́n ń dọ́gbọ́n tí wọ́n ń kọ́ra tára fi ń dohun àrà nílé alára. Ṣùgbọ́n Elédùà ọba òkè nìkan lọ́ba àrà. Òun ló fi àrà tó fi dá kó wa. Àrà ló fi dá ẹni tó ga. Àrà ló fi dá ẹni tó kúrú. Àrà ló fi dá ẹni tó tóbi. Àrà ló fi dá olórí kéńké. Àrà ló fi dá olórí fẹ̀ǹfẹ̀. Ṣùgbọ́n tí a bá wá wò ǹjẹ́ dídá tẹ́lẹ̀dùà dá wa ǹjẹ́ ṣó tẹ́ wa lọ́rùn bí? Ẹni tí a dá tó tóbi tí ń jowó ẹni tó pẹlẹbẹ. Ẹni tá a dá tó pẹlẹbẹ tí ń jowó ẹni tó tóbi. Òun ló gbé mi lọ́bi tí màá yà lónìí lórí ìtàn mi tí mo fi dé Àkàndé lórí tí mo pàkórí rẹ̀ ní Àkàndé onínúure ọkọ Fúnkẹ́ nínú ìgbéyàwó kan nílé tó wa. Ta ni Àkàndé? Ta ni Fúnkẹ́? Irú èèyàn wo l'Àkàndé? Bá a bá ní ká wò nínú ayé oríṣi èèyàn méjì ní ń bẹ. Àwọn kan àwọn ni bọ̀rọ̀kìnní, àwọn kan àwọn ni ọlọ́rọ̀. Ṣùgbọ́n ṣó wá yẹ ká máa fi bọ̀rọ̀kìnní àti ọlọ́rọ̀ ká máa fi wéra wọn bí? Ìyàtọ̀ ń bẹ gédéǹgbé torí wípé bọ̀rọ̀kìnní ó yàtọ̀ sí ọlọ́rọ̀, bẹ́ẹ̀ ọlọ́rọ̀ ó yàtọ̀ sí bọ̀rọ̀kìnní. Bẹ́ẹ̀ bá rẹ́ni tó fún yín ní nǹkan tó sọ fún yín wípé mo fẹ́ lo ohun tó fẹ́ fi kinní yìí ṣe, mo fẹ́ kó gbèrú àbí kó lé sí, bọ̀rọ̀kìnní ní jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n bọ́lọ́rọ̀ bá fún yín ní nǹkan kò ní bojú wẹ̀yìn, bó bá wùn ọ́ ò sí lò, bó bá wùn ọ́ ò lò dáadáa kò kàn tó rọ́mọ̀ wípé ọ̀rọ̀ sì ń bẹ lẹ́ǹkùlé òun bó bá tún wá ari fún ọ. Irú àbùdá tí mo fi gbé àwọn bọ̀rọ̀kìnní àti àwọn ọlọ́rọ̀ òun ni mo dé lórí Àkàndé ọkọ Fúnkẹ́ onínúure nínú ìgbéyàwó kan nílé tó wa. Àkàndé jẹ́ ẹnìkan tó ṣe wípé gbogbo ènìyàn nífẹ̀ẹ́ Àkàndé torí wípé bí Àkàndé bá rí ẹni tí ń ṣe á bá wọn ṣe, bó bá rí ẹni tí ń ṣènáwó á bá wọn ṣènáwó. Bákàndé bá rí ẹni tí ó kù díẹ̀ káàtó fún bí wọ́n bá sáré wá Àkàndé á gbà wọ́n. Ṣùgbọ́n ìyàwó kan tí Àkàndé fẹ́ òun náà là ń pè ní Fúnkẹ́. Fúnkẹ́ jẹ́ obìnrin lọ́ọ̀dẹ̀ ọkọ. Fúnkẹ́ máa ń gba Àkàndé nímọ̀ràn. Fúnkẹ́ máa ń jẹ́ kó yé Àkàndé wípé kò sí ohun tí ń bọ̀ lókè tílẹ̀ ò gbà. Ṣùgbọ́n ní gbogbo agbègbè àjùbà tí Àkàndé ń gbé, gbogbo àwọn èèyàn ti ń fojú sọ́nà wípé ọjọ́ òun lohun rere yóò kan Àkàndé, a fẹ́ bá Àkàndé náà dúpẹ́. Àwa náà fẹ́ san Àkàndé ẹ̀san ire torí wípé Àkàndé ó ti bá alára ṣe, ó ti bá ajérò ṣe. Àwọn èèyàn wá ń wò ó, ṣùgbọ́n kinní kan ló ba ìlú àjùbà jẹ́. Ṣé rí gbogbo àwọn bí ayẹyẹ bí ìnáwó tá a máa ń ṣe lọ́sàn-án, àwọn èèyàn kan wà tó ṣe wípé wọ́n fẹ́ràn kí wọ́n máa ṣayẹyẹ ọ̀sán, àwọn kan ń bẹ tó ṣe wípé wọ́n fẹ́ràn kí wọ́n máa ṣayẹyẹ òru. Bẹ́ẹ̀ bá rẹ́nìkan tó sọ wípé ìlọ ayẹyẹ ọ̀sán òru ń fẹ́ lọ, ó fẹ́ràn òru ni. Ṣùgbọ́n nílùú àjùbà ayẹyẹ òru ni gbogbo wọn fẹ́ràn. Wọn ò fẹ́ ṣayẹyẹ ọ̀sán, kì í ṣe pé wọ́n fọ̀sán ṣiṣẹ́, kì í ṣe pé wọ́n fi ń ṣe nǹkan, ó ti mọ́ wọn lára níbẹ̀ kí wọ́n máa ṣayẹyẹ òru. Àwọn èèyàn wá wò wípé ayẹyẹ òru ṣé bàbá wa ní pé káàréyàn kan tí ò fẹ́ràn ayẹyẹ òru tó bá wá gbé gbá ọpẹ́ tó lóun fẹ́ dúpẹ́ ṣé òru náà láwàá fi sí ni? Wọ́n ní rárá. Ṣùgbọ́n ó tẹ́ Àkàndé fún ara rẹ̀ lọ́rùn bí wọ́n ṣe ń ṣayẹyẹ òru. Kì í kúkú ṣe pé Àkàndé fún ara rẹ̀ gbé nǹkan lọ́wọ́ tó jẹ́ṣẹ́ ibi, rárá, ó kàn ti mọ lára ni. Àti wípé kí ni ká ti wí ká ti gbọ́ wípé Àkàndé fún ara rẹ̀
kò ní lè bá wọn ṣe ayẹyẹ ọ̀sán nígbà tí wọ́n bá ní ọ̀sán dé. Ọ̀rọ̀ ló mú mo kó mo rò wá, mò ń bọ̀ ń bẹ̀. Ọlọ́gbọ́n dorí ẹja mú kan ló dìde lọ́sàn gangan. Ó ronú ara rẹ̀, ó ní bí ìlú àjìbá ti tóbi tó yìí, ẹ jẹ́ ká wò ó, káfọ̀ tún wò ó, káfọ̀ sì wò ó, torí ohun tá a bá dìjọ wò wọ́n ní gígùn ní igun. Àkàndé wá wò ṣùṣùn, ó ní òun ò ní tí ì sọ̀rọ̀, ó ní ṣùgbọ́n ọjọ́ tí wọ́n bá pè pàdé ìlú, ó ní kí wọ́n jẹ́ kí òun má sí ń bẹ̀, torí tóun bá wà ń bẹ̀ àṣírí òun á tú, kí lohun tákàndé bò lábẹ́ aṣọ. Ọlọ́gbọ́n dorí ẹja mú yìí wá dìde, ó lóun fẹ́ lọ bá kábíyèsí, ìyẹn ọba Abíọ́dún gan òjíṣẹ́. Ó lóun fẹ́ lọ bá kábíyèsí gbìmọ̀ràn, kábíyèsí ẹ jẹ́ ká yọwọ́ à ń ṣe ìpàdé, à ń ṣe ayẹyẹ òru, à ń ṣe ìnáwó òru, ẹ jẹ́ ayọwọ́ ẹ̀ kúrò láwo, ẹ jẹ́ a máa ṣe lọ́sàn-án lójúmọmọ nígbà táwọn èèyàn lè ríra wa. Ó ní ìdí ni wípé ṣé ẹ mọ̀ wípé ní ìlú wa àjùbà yìí, bí èèyàn bá ní ẹ̀fọ́rí, a rí bí àrùn éèdì ni, wọ́n lè ní ẹ lọ bọ́rí rẹ̀ fóògùn, ó ti kó àrùn éèdì. Bí èèyàn bá jẹ́ ẹni tí ń rún, wọ́n lè ní àrùn burúkú kan ni, wọn ò gbà ṣẹ́rí àwọn àrùn kéékèèké táwa ń fojú gan ní, tá lè sọ wípé gbà yìí lò yóò lọ, wọn ò rí bẹ́ẹ̀ nílùú àjùbà. Bí wọ́n bá ti rí èèyàn kan tó dàbí ẹni wípé ó ń pọ èébì, wọn á ní kí wọ́n gbé sẹ́yìn odi, ó ti kó àrùn, kì í ṣe tara wa mọ́. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ọlọ́gbọ́n dorí ẹja mú yìí dìde, ó wá ní kábíyèsí, níwọ̀n ìgbà tó ti jẹ́ wípé a ò fi taratara gba kí àwọn èèyàn kí wọ́n máa súnmọ́ èèyàn lọ títí torí àwọn àrùn, ẹ̀yin wá sọ wípé ẹ wá faramọ́ wípé ká máa ṣe àwọn ayẹyẹ òru, ká máa ṣènáwó òru. Kábíyèsí ẹ jẹ́ ká fojú wò, ẹ jẹ́ ká pè pàdé, ká yọ ayẹyẹ ọ̀sán kúrò, ká yọ ayẹyẹ òru kó jẹ́ ọ̀sán la máa ṣe. Nígbà tí gbogbo àwọn aráàlú pátápátá dìde, tí wọ́n wá wò wípé ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n yìí sọ ó dàbí ẹni wípé ó fẹ́ ṣe ìtẹ́wọ́gbà, làkàndé bá dìde, ó ní òun ní tòun o, òun Àkàndé Oko Funke, òun ò faramọ́ ká máa ṣe ayẹyẹ ọ̀sán àfi tòru. Ó wá ya àwọn ènìyàn lẹ́nu wípé ìwọ Àkàndé tó jẹ́ gbajúgbajà tí gbogbo ènìyàn tí wọ́n yẹ́ sí, tó ṣe wípé bó bá débi tọmọdé tàgbà ní tẹ́wọ́gbà ọ́, èyí ṣe tó fi jẹ́ wípé ìwọ ló wá sọ wípé ò ní fẹ́ ká ṣe ayẹyẹ ọ̀sán kó jẹ́ tòrutòru ni wọ́n fẹ́ bá dé. Ó ní òun ò kàn fẹ́ ni, ó ní àti wípé ṣe ìrántí wípé òun ní tòun ìnáwó ń bọ̀ lọ́nà, òun fẹ́ ṣe ìgbéyàwó yìí gan ni wọ́n bá Àkàndé lẹ́rù wípé nígbà tí ẹ ti sọ wípé a ní ṣe patí òru mọ́, àfi ká máa ṣe ìnáwó ọ̀sán, òun ò ní lè lọ́wọ́ sẹ́, àti wípé òun ò ní lè fagilé ìgbéyàwó òun. Fúnkẹ́ bá wọlé tọ̀ Àkàndé, ó ní Àkàndé ọkọ mi, gbogbo ayé gbé ọ sí, ìwọ lẹni táwọn èèyàn ń wò, bí èèyàn bá nílò ìrànlọ́wọ́ wọ́n wá sọ́dọ̀ rẹ̀, ó sì ń fún wọn ṣe. Jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ ohun tí ìwọ náà ń bò, bó bá jẹ́ pé ayẹyẹ ọ̀sán ló fẹ́ ṣe, jẹ́ káwọn èèyàn gbà á, jẹ́ káwọn èèyàn gbà, ìwọ náà farabalẹ̀ kó wò ó wípé ayẹyẹ òru àwọn èèyàn ò fẹ́, àti wípé àrùn tí àwọn èèyàn ò fẹ́ kí ó máa tàn káàkiri ní ìlú wa, ọba ò fẹ́, ìwọ náà sì má fẹ́. Ó wá sọ fún ìyàwó rẹ̀ Fúnkẹ́, ó ní aya mi, ó ní kinní kan ní bà mí lẹ́rù, ó ní bí n bá jáde tí mo bọ́ síta lọ́sàn-án tí mo fẹ́ ṣe ayẹyẹ táwọn èèyàn fẹ́ wá kí mi, èé ti rí nígbà táwọn èèyàn bá rí àṣírí tí mò ń bò sábẹ́ aṣọ. Ìyàwó rẹ̀ bá ní ṣe àṣírí tó bò sábẹ́ aṣọ yìí torí rẹ̀ ló ṣe sọ wípé ò fẹ́ ayẹyẹ ọ̀sán àforú. Ó ní ìjọ rántí wípé àwọn èèyàn kan bẹ tí wọ́n jẹ́ adẹ́tẹ̀, ìjọ rántí wípé àwọn èèyàn kan bẹ tó ṣe wípé abirùn ni wọ́n, alákùnrin ni wọ́n pẹ̀lú, tó ṣe wípé wọ́n gbàgbọ́ lọ́wọ́n bá ṣe dá wọn, wọn ò torí rẹ̀ kọ́ sọ wípé Elédùà ò dá wọn dáadáa. Ó ní ìwọ ní gẹ̀gẹ̀ lọ́rùn, olóòní jẹ́ kí gẹ̀gẹ̀ káyé orí gẹ̀gẹ̀ rẹ, ìgbà wo lohun tó ń bò tí ò ní tú síta. Ó wá wò ṣùṣùn, ó ní òótọ́ ló sọ, ó ní ṣùgbọ́n bí n bá bọ́ síta táwọn èèyàn bá ń wò mí, ó ní ìtìjú ló jẹ́ fún mi, torí kò sẹ́ni tó mọ̀ wípé mo ní gẹ̀gẹ̀ lọ́rùn. Kábíyèsí wá wò títí, wọ́n ní ẹ pe Àkàndé jáde, ẹ jẹ́ kó mọ́jú ayẹyẹ, ẹ jẹ́ káwọn èèyàn ó wá, ẹ jẹ́ ká mọ ohun tí Àkàndé fẹ́ ṣe, ìyà àti ìdí tí ó fi sọ wípé òun ò fẹ́ ayẹyẹ ọ̀sán ojúmọmọ. Àwọn èèyàn wá wò ó, wọ́n mú ọjọ́ ìgbéyàwó dé, ibi tí wọ́n ti ń ṣe ìgbéyàwó lọ, ó tó kọ́kọ́ yàwó bọ́ síta, Àkàndé lòun mà ní bọ́ta, ó ní èrò tóun wò yìí ó pọ̀ ju agbára ẹ̀mí tòun lọ, àti pójú ń ti òun. Làwọn èèyàn bá sọ wípé Àkàndé bọ́ síta, afẹ́rí ọ, ibi tó oníjó ti ń jó,
àwọn onílù ń lù, wọ́n retí kákàndé ó wá jó. Ìgbà tí wọ́n rí pé wọn ò rí nǹkan kan ni wọ́n padà wọlé, wọ́n pe àkàndé, wọ́n ní kákàndé ó wá. Ìyàwó rẹ̀ wá pẹ̀tù sí i lọ́kàn. Ìgbà tákàndé máa padà jáde, ó fi bí aṣọ ó fi wéra rẹ̀ lọ́rùn, ó wá bẹ̀rẹ̀ sí ní jó. Ibi tó ti ń jó laṣọ ti tú ni gẹ̀gẹ́ bá yọ lọ́rùn. Bí àkàndé bá ń jó torí ń ta lọ́tún, gẹ̀gẹ́ á máa ta bombo lósì. Àwọn èèyàn lanu lóòótọ́, ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ torí pé wọ́n mọ̀ wípé ẹni àpọ́nlé ni àkàndé jẹ́ láwùjọ, kì í ṣe ní ibi. Ẹnìkan wá dìde, ó lọ bá àkàndé, ó ní àkàndé, bó o lórí méjì màá bá ọ ṣe, bó o lórí mẹ́ta màá bá ọ ṣe. Kò mọ̀ pé gẹ̀gẹ́ níbẹ̀ lọ́rùn àkàndé. Àkàndé jó lóòótọ́, ó sì ṣe ayẹyẹ, ayé gbọ́ ọ̀run mọ̀. Ṣùgbọ́n ibi tí mò ń lọ nínú ìtàn mi lónìí rèé ni wípé bí Elédùà ṣe dá wa, ǹjẹ́ ṣé a gbà kádàrá ẹ̀? Torí Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀dá tí ò bá gba kádàrá á gba kodoro. Béèyàn bá sì wà láyé tó bá ní Elédùà ṣe dá òun ò tẹ́ òun lọ́rùn, ǹjẹ́ ó lè túnra rẹ̀ dá bí? Kò lè túnra rẹ̀ dá. Ìdí nìyí tó fi jẹ́ wípé ẹ̀dá tí ò bá gba kádàrá á ṣe kí ni o? Á gba kodoro. Orúkọ mi ò yí padà, Joseph Adépọ̀jù lórúkọ mi. Ẹ ṣé. Ẹ ṣeun.